ewu ń bọ̀ nílẹ̀ nàìjíríà. Tinubu múra lẹ́ẹ̀dógún. Kí ló dé tẹ́ ẹ fi sọ wé eléyìí? Ta ló sì sọ? Tẹ́ ẹ bá ṣeré báyìí, ogun ń bọ̀, wàhálà ń bọ̀ nílẹ̀ nàìjíríà. Kì í ṣe fún gbogbo ẹ̀yàn ọmọ orílẹ̀-èdè o, àní fún ìjọba nàìjíríà gangan ni. Ta ló sọ? Wòlíì Àtúnbí Olú ni. Kí wàá nìdí tí wòlíì yìí fi sọ̀rọ̀? Ẹ máa bọ̀, ẹ wá gbọ́ lórí ètò lónìí. Ẹ káàbọ̀ sórí ìkànnì Àwòfẹ́ TV show. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, ẹ kú déédé àsìkò yìí. Ẹ káàsán, ẹ káalẹ́, ẹ káàárọ̀, according to the time tá a bá ti bá yín ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé tẹ́ ẹ ti gbọ́ wa lórí ìkànnì wa. Ẹ ti mọ wòlíì Àtúnbí Olú, wòlíì yìí tó jẹ́ wípé wọn kì í sábà sọ̀rọ̀ lórí rédíò àbí tẹlifíṣàn àbí ẹ̀rọ ayélujára tá a wà yìí. Ẹ̀ẹ̀kọ̀ọ̀kan ni wọ́n máa ń sọ̀rọ̀. Bí wọ́n bá sì ti sọ̀rọ̀, ó dàbí ìgbà tákú wárápá bá sọ̀rọ̀, ẹ ti mọ̀ pé látọ̀dọ̀ Elédùà ló ti wá. Wòlíì yìí tó pẹpẹ ọ̀rọ̀ wípé tíjọba àpapọ̀ bá kọ̀ díẹ̀ lẹ́rí o lórí ọ̀rọ̀ ibi o, lórí ọ̀rọ̀ pé báyìí ni ó ṣe rí, bẹ́ẹ̀ bá kọ̀, tẹ́ ẹ̀ bá jẹ́ kí orílẹ̀-èdè Yorùbá ó lọ báyìí ló wà wí o, tẹ́ ẹ bá kọ̀, tẹ́ ẹ̀ pín orílẹ̀-èdè Yorùbá, kúlúkúlù kan máa lọ ń lọ ara ẹ̀, gbùdùgbẹ̀ ọjà lálà ó lù, àkùtùkù òhù. Kí wàá ní wòlíì yìí ní yó ṣẹlẹ̀? Ẹ máa bọ̀, ẹ wá gbọ́ lórí ètò. Ẹ máa bọ̀, ẹ wá gbọ́ lórí ìkànnì yìí. Ẹ dákun, ẹ máa bá mi ṣe wọn kan. Ẹ máa bá mi pín fídíò yìí, ẹ bá mi kọ́mẹ̀ntì, ẹ bá mi ṣíà ẹ̀, ẹ wá bá mi subscribe tó bá jẹ́ gbà àkọ́kọ́ lẹ́yìn darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí. Ẹ wò ó bẹ́ẹ̀ ṣe ń subscribe, aago kékeré kan ń bẹ, ẹ bá mi rọra tẹ̀ ẹ́ débi pé tá a bá ti dórí ètò ẹ lè láǹfààní àti máa mọ̀ pàdé. Ẹ kúrò ti mọ̀ wá lórí ìkànnì wa pé ọ̀rọ̀ tí ó bá rí bẹ́ẹ̀ àwa ò ní sọ ọ́. Wò ó, ẹ̀rí máa jẹ́ mi ìṣóni. Ẹ wá gbọ́ ohun tí wòlíì Àtúnbí sọ lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà àti lórí ọ̀rọ̀ rẹ̀ Yorùbá. Ìyẹn tá à ń sọ nípa òmìnira ilẹ̀ Yorùbá, ìyẹn Yorùbá nation, àtúnṣílẹ̀ olóyè Adéyẹmọ Ìgbòho Òòṣà, àti wípé kí ló fà á tọ́lọ́run fi sọ bẹ́ẹ̀, kí ló wá fà á tí orílẹ̀-èdè yìí fi dà báyìí, kí ni yóò sì ṣẹlẹ̀ tí wọn ò bá gbogbo ẹ̀ lẹ́ẹ̀bá pàdé lórí ìkànnì yìí, lẹ́ẹ̀bá pàdé lásìkò tá a wà yìí nínú fídíò tí mò ń gbé bọ̀ àbá yín láìpẹ́. Bẹ́ẹ̀ bá ti wá ń gbọ́, ẹ máa bá mi pín, ẹ bá mi share, ẹ má jẹ́ gbà yín lásìkò púpọ̀ jù torí fídíò yìí àfẹ́ ó pọ̀ rárá nítorí ẹ̀yin olólùfẹ́ wa. Ọ̀yá, ẹ bá ń fohùn sí fídíò yìí nínú ilé káwọn olólùfẹ́ wa gbádùn bàbá. Orílẹ̀-èdè Nàìjíríà tí ẹ bá, if not, if danger is coming. Ọ̀yá, ẹ̀jẹ̀ ń gbé yín débẹ̀. Ọ̀jẹ̀ Mósè èyí tí ó gbé wa dé ilẹ̀ lédè. Àdúrà náà ní gbà, agbára sì kọ́, because bó ṣe wà ní sòun gbogbo láyé tá a bá ní ẹ má gbàdúrà mọ́, ẹ má gbàdúrà, àdúrà náà lágbà. Ara gbígbà àdúrà náà ni wọ́n pè ní ìmúra. Gẹ́gẹ́ bí mo ṣe sọ lọ́jọ́ kínní àná wípé ńgbà Jésù Kristi fẹ́ wọ Jerusalem, ó sọ fáwọn ọmọlẹ́yìn ẹ̀, ó ní lóòótọ́ mo ti wí fún yín, nígbà tí èmi fi rán yín ṣe èmi sọ pé ẹ̀yin kò gbọdọ̀ mú òṣùwọ̀n tàbí àpò. Ó ní ṣùgbọ́n àsìkò ti tó, ẹni tó bá ní agbádá méjì ó ní kó lọ ta ìkan kó fi ra idà. Ara àdúrà náà ni, torí pé ohun tó bá jọ bí irin náà la fi gé irin. Èyí tá a ṣe, mùsùlùmí ń gbìyànjú, kírísítẹ̀nì ń gbìyànjú, àwọn tó sì jẹ́ ẹlẹ́sìn ìbílẹ̀ gbogbo wọn náà ń gbìyànjú, síbẹ̀ lórí ìpàbóyè náà ní ń já sí. Àdúrà ò ran àwọn èèyàn wáyé mọ́. Tí ò bá mi ti yé yín, lẹ́yìn kó ní kálukú múra. Ẹmọ ń lọ lẹ́mọ́, àfẹ́ ń lọ láfẹ́. Tí orílẹ̀-èdè tí irú ẹ bá sì ti ń ṣẹlẹ̀ kì í sí ìsinmi. Kọ́lọ́run ó jọ jáde nínú àánú ẹ̀ kó fún wa ní ìsinmi ayọ̀. Àmín. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ìwé mọ́ sọ, ó nígbà tí òpin ayé bá ń bọ̀ wá, ó lóhun ta ò rí rí iná làwọn máa rí. Orílẹ̀-èdè yóò dìde sí orílẹ̀-èdè, ilẹ̀ ọba sí ilẹ̀ ọba. Àsìkò náà ló dé yìí. Ẹ má bínú olóòtú, ohun tó lè jẹ́ nǹkan àkọ́kọ́ tá a lè ṣe lórílẹ̀-èdè yìí kọ̀kọ́ já kó ní kálukú máa lọ ara ẹ̀. Ń gbọ́ yín dáadáa.
ohun tá a lè ṣe lórílẹ̀‐èdè yìí sẹ́ kò kọjá kó ní kálukú wọn máa lọ ara ẹ̀ kẹ́mọ́ máa lọ lẹ́mọ́ káfíọ̀ máa lọ láfẹ̀ ṣé o bá mi ti yẹ káǹgó náà máa lọ tiẹ̀ lọ́tọ̀ láì jẹ́ bẹ́ẹ̀ tá a bá ní tó gbogbo ohun tó ń bẹ́lẹ̀ yẹn ẹjẹ́ àkó papọ̀ kákó papọ̀ ìṣe wọ̀ papọ̀ ìwà wọ̀ papọ̀ ìmọ̀ràn wọ̀ papọ̀ ẹ̀yin ẹ wò nílẹ̀ Yorùbá bàbá lè bí ọmọ tó bá bí ọmọ mẹ́ta ọ̀kan jẹ́ Christian ọ̀kan jẹ́ mùsùlùmí ọ̀kan jẹ́ ajẹbọ tí wọ́n bá yẹ tán lélẹ́yìí tí nǹkan kan bá dà wọ́n pọ̀ tó jẹ́ nǹkan inú ìdílé yẹn wọ́n á pera wọn jọ wọ́n á jọ sọ ní tùbínùbí mùsùlùmí ó dáná tiẹ̀ Christian ó dáná tiẹ̀ àwọn ajẹbọ náà àwọn náà máa dáná tún ẹnìkan ò ní ẹnìkan lára ẹ lọ sílẹ̀ Haúsá tí ọmọ mùsùlùmí tó bá ti rí Christian báyìí tó bá gbọ́ àwùsù bí láì mìíràn ṣe dáná rojim ṣé ṣìtánì náà lọmọ Christian ṣé ṣìtánì lọmọ Christian ẹ̀yin ẹ tún lọ sílẹ̀ Ìgbò náà the same thing wọn ò gbọ́dọ̀ rọ́mọ mùsùlùmí lójú wọ́n ti dọ̀tá wọn nìyẹn ẹ má bínú o nínú orin wa kan ó ní pé ìtìjú púpọ̀ yóò wà fún onígbàgbọ́ àti onímàle nígbà tó nífá bá wọlé nínú orin àwa Kérúbù and Ṣíráfù ìtìjú púpọ̀ yóò wà fún onígbàgbọ́ àti onímàle nígbà tí onífá bá wọlé tó wọlé níjọba Ọlọ́run nítorí pé mùsùlùmí bá wo lọ́wọ́ tá a wà yìí nísìn oníkálukú mùsùlùmí àwọn ẹlẹ́sìn ẹ̀sìn yìí gangan ló ń dá wàhálà lẹ̀ sílẹ̀ ní orílẹ̀-èdè yìí lọ́nà wo ní ṣìṣe bàbá mi tẹ bá gbọ́ pé tó wọ́n bá ń pààyàn nísìnyí tí wọ́n bá kó àwọn èèyàn wọ́n bá ní èèyàn 10 ni wọ́n bá kó ń bẹ̀ mùsùlùmí 7 lẹ́ẹ̀bá kírísítẹ̀nì 2 kẹ́ tó lè bá àjẹbọ ẹyọ kan ẹni sùúrù àsìlá ń sin Ọlọ́run nígbà tí odidi èèyàn tó ṣe tán lélẹ́yìí tí wọ́n di bọ́ǹbù mọ́ ẹnìkan lára tí ó sì lọ sáàrin ogunlọ́gọ̀ èèyàn tí ó sì lọ gbẹ̀mí ara ẹ̀ tí gbogbo èèyàn ó sì kú ẹni sùúrù tí wọ́n sì máa pariwo Allahu Akbar Allahu Akbar ṣé torí Ọlọ́run náà wọ́n fi ń ṣe lé yẹn ẹ má bínú ẹ̀sìn mùsùlùmí ti wà kó tó di ayé Usman Dan Fodio kó tó kó ẹ̀sìn Pákáleke Fùrọ̀dán wọlé ṣé ò bá mi ti yẹ yín mùsùlùmí ti wà tó jẹ́ pé àwa ẹ wo ìran tó dáa jù níran Yorùbá mo dúpẹ́ pé mo wà nínú ìran Yorùbá mo dúpẹ́ pé ọmọ Yorùbá ni mí ìran àlùbáríkà ni ìran Yorùbá ìran tàbí tọrọ ìran ni ìran Yorùbá nítorí pé gbogbo wa pátápátá àti mú ọmọ ìyá kan ọmọ bàbá kan náà ni wá ẹnìkan máa sọ̀rọ̀ nípa ẹnu Yorùbá òkò ẹnu Yorùbá òkò ẹnu Yorùbá ò ní òkò ẹ lọ sílẹ̀ Haúsá ṣe bí ń gbà táwa wà níbí báyìí ni ibi tá a wà náà là ń ṣe tẹ bá dọ̀dọ̀ tí wọ́n gan ẹ mọ̀ pé ẹnu tí wọ́n gan òkò tó ti wà ìran Yorùbá ìran àlùbáríkà ni wá ẹ jẹ́ ká máa lọ tiwa lọ́tọ̀ kíbò náà lọ tiẹ̀ káwùsọ lọ tiẹ̀ lọ́tọ̀ ó dá mi lójú àtẹnímí ni ìtàtà náà mọ̀nà àgbẹ̀ tó bá lọ dáko tẹ́lẹ̀tẹ́lẹ̀ kì í pé ìjọta bá gbin èrè ńjọ́ náà láfi kò èyàn ó jìyà díẹ̀ kó tó jèrè ṣé ò bá mi ti yẹ yín èyàn ó jìyà díẹ̀ kó tó jèrè níjọ́ bá dáko náà kọ́ la kórè bí yà bá tiẹ̀ iná kọ́ la kórè olóòtú bí yà díẹ̀ bá tiẹ̀ jẹ wá kò é ṣàjẹpọ̀ ojú tí ń pọ́n ṣe kì í ṣàpọ̀kù àpọ́nlà ni èyí títí ń jẹ wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ ká tó pín ibà ń fara mọ́ ẹ wò nísìn kò sépo kò sí ná kò sómi oúnjẹ dọ̀ wọ́n gógó búrẹ́dì táwọn rà £100 tẹ́lẹ̀tẹ́lẹ̀ bá débẹ̀ níṣẹ́ odidi £500 ṣé gbèsè ayé eré nìyẹn a sì ní nǹkan kan náà jọ ni wá àwọn èèyàn yóò fẹ́ràn wa ní àwọn Fúlàní Haúsá ìran Fúlàní ò fẹ́ràn wa ìran Fúlàní ò fẹ́ràn wa gbogbo ẹdí ọ̀wọ́n gógó àwọn ni wọ́n ń ta ìlú àmì wọ́n ń ta pákí fún wa nísìn àwọn wọ́n ń ta àgbàdo àwọn wọ́n ń ta ata wọ́n ń ta kárọ̀tì gbogbo nǹkan ìwọ̀nba èyí tí wọ́n bá dá sónú oko tiẹ̀ wọ́n ó tó kó màálù lọ wọ́n lọ fi jẹ a sì la fẹ́ràn ara wa wọ́n sáfẹ́ kí bí ó pààrọ̀ Yorùbá ńgbè bí bá pààrọ̀ Yorùbá dáadáa àwọn máa padà wá tá ń jẹ fún wa ẹ dákun ẹ má bínú gbogbo ẹ̀yin olórí Yorùbá ẹ̀yin lọ́balọ́ba mo pè yín ẹ má bínú ẹ jẹ́ ká ronú kíkiní yóò tó bọ́ sórí ẹ wo ọ̀run yàbọ̀ ni kò ń ṣọ̀rọ̀ ẹnìkan bí òwe àwọn bàbá wa kan tán máa ń pa wọ́n láàfáà tó níyàn òun ni ọmọ tiẹ̀ náà ò ní jẹ tíra kò ní jẹ tíra o tẹ bá rò wípé tó gbogbo ohun tó ń bọ̀ nílẹ̀ yìí tẹ bá ní ó kàn yín ó lè kan tí ó kàn yín o ló fi jẹ́ kẹ́ ẹ tètè ṣe kí ni kẹ́ ẹ tètè múra sí o. wọ́n tẹ̀ ní àwọn Haúsá Fúlàní yìí wọ́n ti pinnu pé àwọn ò kó oúnjẹ wá sí ilẹ̀ Yorùbá mọ́ kí ni ìdí àtúntúmọ̀ ni wípé wọ́n nígbà tẹ́bí bá pa wá ṣe bá ń pariwo pà ń lọ bóyá a mọ̀ pé àwọn ni àwọn ń fún wa lóúnjẹ àbá àmọ́ báyìí eléyìí níbẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni wípé lọ́wọ́lọ́wọ́ tá a wá ń sọ̀rọ̀ yìí ẹni tó jàjìjàgbara wa tó jẹ́ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ó wà lẹ́yìn odi now àwọn kan tún wá wà tí wọ́n ti jẹ́ wọn ò fẹ̀sùn apààyàn kan wọn ò fi ajínigbé wọn ò fẹ̀sùn kankan kan Adéyẹmọ ó sì wà ní ẹ̀yìn odi àwọn kan wá wà nínú ìran Fúlàní Haúsá yìí tó jẹ́ pé ọ̀daràn gidi pọ́n
eégún afọkànkẹ ni wọ́n lọ́dọ̀ ìjọba Nàìjíríà sì fún wọn ní amnesty. Kí lẹ̀yin rò gẹ́gẹ́ bí wòlíì? Then ìyẹn bẹ́ẹ̀, ọmọ Ìgbò yìí Nnamdi Kanu, àwọn ìjọba tiẹ̀ àtàwọn èèyàn dìde ìjọba lọ́wọ́lọ́wọ́ bá a ṣe ń sọ̀rọ̀, bá a ṣe gbọ́ ni o, kò ṣojú wa o, ipe láìpẹ́ láì jìnnà àwọn ò ní kọ́ máa lọ. Ẹni tí ó wá jẹ jìyà tí ó pààyàn tí ó jínigbé wá wà lẹ́yìn odi. Ṣé ká sọ pé òwe àwọn Yorùbá tó sọ pé orí yéye ní mògún ta ìṣẹ́ ló pọ̀, ṣé ká sọ pé òwe yìí ọṣẹ mọ́ ọmọ Adéyẹmọ lára ni àbí báwo bàbá? ẹ ṣeun olóòtú. Ọpọlọ yín ò ní jọba, ẹ ṣe máa mọ̀ ọ́ ṣe. Agbára ògbọ́lọ́ ìwé òwe orí 14 ẹsẹ̀ 21 ó ní ẹni tó bá ní tálákà lára ó gan ẹlẹ́dàá rẹ̀, ìgbẹ́ni tí ó ṣàánú fún tálákà ó bu ọlá fún un. ṣe rí Ọlọ́run tóbi lọ́ba, Ọlọ́run tóbi lọ́ba. Ìrìn àjò tí Ọlọ́run bá sọ pé ẹ̀dá orin láyé ẹ̀dá orin iná lọ̀rọ̀ Chief Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. Lágbára ògbọ́lọ́ Ọlọ́run ó ṣọ́ bàbá dé láyọ̀ àtàlàáfíà wà bá wa ń bí, nítorí pé gbogbo ìrìn àjò táwọn ọmọ Yorùbá rìn bùlẹ́ngẹ́ àti ẹnu tá a nílé ní ọlá Ọlọ́run, ọlá Sunday Ìgbòho ni. Tí ò bá mi ti yé yín, Báíbù sọ ní tí ẹlẹ́ṣẹ̀ bá ń jìyà olódodo nípìnlẹ̀, olódodo ló sì ń jìyà lọ́wọ́ báyìí. Ṣùgbọ́n èmi nígbàgbọ́ pé àsìkò ń bọ̀ wá tá ó tú olódodo sílẹ̀, torí pé ìwé mọ́ sọ ó ní ká jẹ́ kí èpò àti àlìkámà kó máa dàgbà pọ̀ títí di ọjọ́ ìkórè. Ó ní ọjọ́ kan ń bọ̀ wá tá a ya èpò kúrò ní ara àlùkámà, ó ní a sì kó àlìkámà jọ sínú àká, ṣùgbọ́n èpò láò dáná sun. A dáná sun èpò, ṣùgbọ́n ọjọ́ náà ń bọ̀ wá lólúwa ọmọ ogun wí. Nípa àtọ̀rọ̀ Nnamdi Kanu tó Ọlọ́run tóbi lọ́ba, ṣe rí gángan ní ọ̀rọ̀ ìrìn àjò tó ń bẹ ńlẹ̀, bó ṣe kọjú sẹ́nìkan bẹ́ẹ̀ ló kọ̀yìn sẹ́nìkejì. Ṣé ò bá mi ti yé yín? Ohun tó táwọn rò pé bóyá ọ̀nà jàgídíjàgan làwọn bá lè gbà lọ, ṣùgbọ́n bẹ́ẹ̀ kọ́ là á ṣe. Lóòótọ́ tí orílẹ̀-èdè ó bá pín,